Bismillahirrahmanirrahim. Dr. Praise and Repeat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lèmi gbàgbọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Alárágbá yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsèmọ̀lú. Kó fàyà kùn rẹ̀ la fi ń ṣe tiwa. Ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé. Èyí tó ní ká ló ládẹ̀ ń lò. Ọba ńlá ń dákun máa jẹ́ ká ṣiṣẹ́. Ọba tó rí gbogbo ẹ̀dá ta ò rí. Ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀. Àbẹ̀ ọ́ gbóhùn wa. Torí lọ́la kó fàyà kùn Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Èyí tẹ̀ fi ń gbọ́ mi lénìí etí náà ní di gbogbo ibikíbi àyíkáyè ẹ ti ní àǹfààní láti máa gbọ́ mi lénìí láti máa wò mí lénìí. Mo kí wa nílé lóko tó bá jẹ́ pé àárọ̀ ni a wà mo kí gbogbo wa ẹ káàárọ̀, tó bá jẹ́ pé ọ̀sán la wà mo kí gbogbo wa ẹ káàsán, tó bá jẹ́ pé alẹ́ ni a wà mo kí gbogbo wa ẹ káalẹ́. A kú dédé wòyí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mo orúkọ mi náà ni Dr. Mutiu Ọlátíbóyè tí ayé mọ̀ sí ewé ń jẹ́. Ẹ má gbàgbé láti subscribe sí orí ètò yìí kí eléyìí kó tó máa fún gbogbo wa ní àǹfààní lórí àwọn nǹkan míì tí a ti ṣe àtàwọn èyí tá a ti ṣe sí ẹ̀yìn. Àyè wà fún wa láti máa béèrè lórí ọ̀rọ̀ kan tí ó bá rú wa lójú nínú gbogbo àwọn nǹkan tí à ń sọ. Àyè wà fún wa láti máa béèrè pàápàá jùlọ lórí àwọn nǹkan míì tó tún yàtọ̀ sí èyí tí à ń ṣe. Bóyá àlá kan ni o, bóyá nǹkan kan ló rú wa lójú tá a sì fẹ́ kí Ọlọ́run kó tàn mọ́lẹ̀ sí fún yín. Àyè wà láti béèrè lórí nọ́mbà tí ó ń display lójú screen yìí 09053332747. Ẹ wá rí ní òní lórí àwọn ọ̀rọ̀ kan tí a ti ń bá bọ̀ ti pẹ́, àmọ́ kù ẹyọ kan tí a ti sọ nípa ẹ̀. Ọ̀rọ̀ nípa ìràwọ̀ òun náà ni amẹ́nubà là ń sọ. A ti sọ̀rọ̀ ìràwọ̀ àwọn ilé alákọ̀ọ́kọ́, a ti sọ̀rọ̀ ilé ẹlẹ́ẹ̀kejì, a ti sọ̀rọ̀ ilé ẹlẹ́ẹ̀kẹta. Àmọ́ ilé ẹlẹ́ẹ̀kẹta tá a sọ ibi tá a dúró sí, a ti sọ̀rọ̀ nípa ìràwọ̀ iyẹ̀pẹ̀ ilé ẹlẹ́ẹ̀kẹta. Gbogbo ọmọ tí a bí ní December 22 sí January 19 a ti sọ̀rọ̀ nípa wọn tá a fi dákẹ́ lórí àwọn ètò náà gbà náà. Àmọ́ ní òní a máa sọ̀rọ̀ nípa gbogbo ìwà ìṣesí àìsàn tó lè mọ̀ da àwọn ọmọ ilẹ̀ iyẹ̀pẹ̀ ilé ẹlẹ́ẹ̀kẹta tí àwọn oní astrology ń pè ní Capricorn. A máa sọ̀rọ̀ wọn ní òní pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ wá rí àwọn ọmọ wo ni ọmọ Capricorn tí mò ń sọ̀rọ̀ nípa wọn yìí. Àwọn náà ni gbogbo ọmọ tí a bí ní tá a bí ní December 22 sí January 19. Àwọn ni ìràwọ̀ iyẹ̀pẹ̀ ilé ẹlẹ́ẹ̀kẹta, a lè pè ní ìràwọ̀ ilẹ̀ ilé ẹlẹ́ẹ̀kẹta tàbí tí àwọn ní astrology ń pè ní Capricorn. Ẹ rí kíní kan mo fẹ́ kí a mọ̀ dájú, mo fẹ́ kí a mọ̀ kíní kan dájú. Òun náà ni pé
ìràwọ̀ wíwò ìmọ̀ rẹ̀ ò pin síbì kan. Gbogbo èyí tí àwa náà ń sọ yìí náà àdó lórí ẹ̀, a sì ń gbá research, a sì ń wá ìmọ̀ kún ìmọ̀ lórí ẹ̀ náà ni. À ń wá ìmọ̀ kún mọ̀ ní orí ẹ̀. Gbogbo ìgbà òun náà ni àwa náà fi ń wá ìmọ̀ ní orí àwọn nǹkan tí à ń sọ yìí. Ẹ wá rí ní òní gẹ́gẹ́ bí àdéhùn òun náà ni pé tí a fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀, àwọn Tabi ní December 22 sí January 19 ìràwọ̀ ìyẹ̀pẹ̀. Ẹ rí wọ́n ní àwọn tí a bí ní abẹ́ ìràwọ̀ yìí wọ́n jẹ́ ẹ̀dá kan tó ní sùúrù púpọ̀. Wọ́n a máa ní sùúrù dáadáa. Kódà ńgbà míì sùúrù wọn àwọn èèyàn máa fẹ́ mú wọn ní ọ̀dẹ̀. Wọ́n sì jẹ́ ẹ̀dá kan tó ṣọ́ra gidigidi. Wọ́n ṣọ́ra gidigidi. Wọ́n máa ń ṣọ́ra ní gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe. Wọ́n jẹ́ olótìtọ́ ènìyàn tí ó ṣe gbẹ́kẹ̀lé púpọ̀. Gbogbo ọmọ tí a bí ní December 22 sí January 19 òun náà ni à ń sọ̀rọ̀ nípa. Wọ́n jẹ́ olótìtọ́ ènìyàn tó ṣe gbẹ́kẹ̀lé púpọ̀. Ẹ rí a fún wọn ní ẹ̀bùn láti lè máa kó ìjánu, láti lè máa kó ìjánu ahọ́n rẹ̀. A sì tún kìlọ̀ fún wọn láti lè máa kó ìjánu ahọ́n wọn. Nítorí pé ọ̀rọ̀ ẹnu wọn máa ń ní agbára púpọ̀. Ọ̀rọ̀ ẹnu wọn a máa ní agbára púpọ̀. Nǹkan tí mo fẹ́ jẹ́ kó yé wa nú ọ̀rọ̀ yìí náà ni pé a fún wọn ní ẹ̀bùn tàbí a kìlọ̀ fún wọn láti máa kó ahọ́n wọn níjànú nítorí ọ̀rọ̀ tí ó jáde nínú ẹnu wọn. Bóyá nǹkan kan lè ṣẹlẹ̀ níbì kan sìn pé bóyá kí wọ́n ní kó wá dájọ́ tàbí kó ṣe àbápàdé ọ̀rọ̀ kan tó yẹ kó dá sí. Wọ́n wá ní a kìlọ̀ fún o láti lè mọ nǹkan tí ó mọ jáde ní ẹnu wọn nítorí pé ọ̀rọ̀ ẹnu wọn lágbára. Ẹ rí wọ́n sì jẹ́ ẹnìkan tó ní ọkàn líle. Wọ́n jẹ́ ẹ̀dá kan tó ní ọkàn líle. Bí wọ́n ṣe wá ní sùúrù tó yẹn náà là ń sọ ìbínú wọn ò dáa. Ẹ rí ọ̀pọ̀ ìgbà ni àwọn èèyàn máa ń ka ọ̀rọ̀ wọn sí ìbínú. Wọ́n la fi ní kí wọ́n ṣọ́ra fún ọ̀rọ̀ tí ó mọ jáde ní ẹnu wọn nítorí pé wọ́n jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé ọ̀rọ̀ míì tán bá sọ láti ẹnu wọn báyìí á sábà máa fa ìbínú fún àwọn ẹ̀dá tó kù. Ẹ rí a tún wá kìlọ̀ fún ọ tó bá jẹ́ ẹ̀dá yìí náà ni pé gbogbo ìkìlọ̀ tí à ń fún àwọn ìràwọ̀ yẹ̀pẹ̀ náà ni torí pé nǹkan tó applicable sí ìràwọ̀ yẹ̀pẹ̀ ilé alákọ̀ọ́kọ́, ìràwọ̀ yẹ̀pẹ̀ lẹ́ẹ̀kejì and also applicable to ìràwọ̀ yẹ̀pẹ̀ ẹlẹ́ẹ̀kẹta. Gbogbo nǹkan tó bá ń ṣe ìràwọ̀ yẹ̀pẹ̀ alákọ̀ọ́kọ́, nǹkan tó kàn mọ́ ń yàtọ̀ láàrin wọn náà ni ìhùwàsí wọn. Iṣẹ́ pa wọ́n pọ̀, ìhùwàsí tàbí àìsàn tàbí kọ́lọ̀ aṣọ wíwọ̀. Nǹkan tó yàtọ̀ nínú láìfù gbogbo àwọn ìràwọ̀ kọ̀ọ̀kan nìyẹn. A kì í nílọ̀ fún wọn tó bá jẹ́ ìràwọ̀ Tabi ní 22 December sí January 19 wípé kó ṣọ́ra ní àárín àwọn ọ̀rẹ́ torí pé àárín àwọn ọ̀rẹ́ ó ní ọ̀tá pọ̀ sí jù. Àárín àwọn ọ̀rẹ́ ó ní ọ̀tá pọ̀ sí jù. Bẹ́ẹ̀ ni. Ẹ wá rí nípa ọ̀rọ̀ tí mò ń bá lọ lórí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá lọ òun náà ni pé ṣọ́ra fún àwọn ọ̀rẹ́. Má ṣe jẹ́ ẹnìkan tí ó jẹ́ ẹni tí ó mọ mutí àmupara torí pé àárín ọ̀rẹ́ ó ní ọ̀tá sábà máa ń pọ̀ sí jù. Gbogbo àwọn tí a bí ní December 22 sí January 19 tí wọ́n ń pè ní ìràwọ̀ ìyẹ̀pẹ̀ ilé ẹlẹ́ẹ̀kẹta Capricorn ó ní à ń fún wọn ní ìkìlọ̀ yìí kí wọ́n ṣọ́ra ní àárín àwọn ọ̀rẹ́ nítorí pé àárín ọ̀rẹ́ ó ní ọ̀tá wọn máa ń pọ̀ sí jù. Ṣọ́ra láti máa mu ọtí àmupara.
kán bá mọ́ fi nǹkan sínú ọtí fún ọmọ. Ìgbà mìíràn tó bá ṣe nǹkan tó yẹ kí tí wọ́n gan mọ̀ pé ní nǹkan tó ṣe yìí nǹkan tó dáa ni, àmọ́ látara àkórìíra wọ́n á ka nǹkan tí kìí ṣe tiẹ̀, wọ́n á kà mọ́ ẹ lẹ́sẹ̀ lórí nǹkan tó ṣe tó rò kó dáa. Ẹ wá rí Ọlọ́run bùn àwọn ẹ̀dá ẹ̀ ní ẹ̀bùn kan. Gbogbo ìràwọ̀ yòókù a kì í lọ, wọ́n sọ̀rọ̀ bá jiyàn ní àwọn ẹ̀dá tí wọ́n jẹ́ ìràwọ̀ yẹ̀pẹ̀, wọ́n sọ̀rọ̀ bá jiyàn nítorí pé kò sí bó ṣe fẹ́ bá wọn jiyàn tó, wọn a sábà máa borí. Wọ́n la fi gbà wọ́n mọ̀ràn pé nínú wọn kódà wọ́n lè ṣe lọ́ọ̀yà, àmọ́ ọ̀nà tí wọ́n lè gbà ṣe lọ́ọ̀yà ni pé mọ́ǹtì ọjọ́ àti yíyẹ tí wọ́n bí wọn, ìràwọ̀ mẹ́ta lè jọ wà kó jẹ́ pé ìràwọ̀ yẹ̀pẹ̀ ni wọ́n, kó jẹ́ pé kì í ṣe nǹkan kan náà ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta lè ṣe. Ká ní ìràwọ̀ yẹ̀pẹ̀ lákọ̀ọ́kọ́, ìràwọ̀ yẹ̀pẹ̀ lẹ́ẹ̀kejì, ìràwọ̀ yẹ̀pẹ̀ lẹ́ẹ̀kẹta, nǹkan tí ó mọ yà wọ́n náà ni month, year àti ọjọ́ tí wọ́n bí wọn. Bẹ́ẹ̀ ni ẹ wo ìràwọ̀ omi tàbí ká tẹ̀ sọ pé ìràwọ̀ iná. Ká ní a bí ìràwọ̀ iná ní àwọn ọmọ tí wọ́n jẹ́ mo fẹ́ fi ṣe àpèjúwe. Ká ní ìràwọ̀ iná, ká ní wọ́n bí ẹnìkan bóyá ìràwọ̀ iná ní 14 of April 1992. Ṣé mọ̀ pé ìràwọ̀ iná nìyẹn? Kó wá jẹ́ pé ẹ tiẹ̀ má jẹ́ ká fi ìràwọ̀ iná ṣe example, ẹ jẹ́ ká lo ìràwọ̀ tí à ń sọ̀rọ̀ nípa iná ni. Ká ní wọ́n bí ẹnìkan ní January 19, 1992. Ṣé mọ̀ pé ní ìràwọ̀ yẹ̀pẹ̀ náà ni January 19, 1992. Nígbà tá a wá ṣe òǹkà ẹ̀, so ìgbésí ayé tẹ́ni náà máa fẹ́ lò nínú ìgbésí ayé rẹ̀, òǹkà tó gbé wá sílé ayé ká ní 5 ni. Ọmọ tí a bí ní January 19, 1992, òǹkà tó gbé wá sílé ayé 5 ni. A tún wá bí ọmọ kan náà ní January 19, 1982. 1982. Ṣé mọ̀ pé ìràwọ̀ iyẹ̀pẹ̀ náà ni òun náà sì jẹ́. Nígbà tí wọ́n ṣe ìṣirò òǹkà ìgbésí ayé ọmọ náà, òun wá jẹ́ 4. Sọ̀rọ̀ mi ti yé yín? Ṣé mọ̀ pé nínú ìràwọ̀ àwọn méjèèjì jẹ́ ìràwọ̀ yẹ̀pẹ̀, àmọ́ wọ́n gbé kádàrá ọ̀tọ̀ọ̀tọ̀ wálé ayé. Wọ́n gbé kádàrá ọ̀tọ̀ọ̀tọ̀ wálé ayé, bẹ́ẹ̀ tí iyẹ̀pẹ̀ náà ni wọ́n. Ibẹ̀ láti wá mú iṣẹ́ dà wọ́n pọ̀ o, àmọ́ wọ́n tún lè ṣe iṣẹ́ mi yàtọ̀ sí iṣẹ́ tí wọ́n mú tọ̀run wá. Bẹ́ẹ̀ ni ẹ yẹ wo ọmọ tí a pè ní January 19, 1992. Nígbà tá a sọ pé òǹkà tiẹ̀ jẹ́ 5, tó òǹkà tiẹ̀ jẹ́ 5 tó dẹ̀ jẹ́ ìràwọ̀ yẹ̀pẹ̀, a lè sọ fún pé kó lọ sí lọ́ọ̀yà, kóun kó ṣe lọ́ọ̀yà, nítorí pé àjàǹgbara ló wá jà ní ayé, òmìnira nǹkan tó wá sí nìyẹn. A lè sọ fún kó ṣe lọ́ọ̀yà. Ọmọ tá a bá bí ní January 19, 1992. Ṣé mọ̀ pé ó yẹ kí ọ̀rọ̀ mi kó ti máa yé wa bá ṣe ń sọ. Ìràwọ̀ yẹ̀pẹ̀ ló náà January 19, 1982, ìràwọ̀ yẹ̀pẹ̀ náà ni, àmọ́ kádàrá wọn yàtọ̀. Ẹ wá wo ọmọ tá a bí ní January 19, 1982 tó ń gbé kádàrá míì wáyé yàtọ̀
tó yàtọ̀ sí ọmọ tá bí ní January 19, 1992. Ẹ rí nọ́mbà tí eléyìí gbé wálé ayé òun náà ni pé irú ọmọ bẹ́ẹ̀ wá ṣiṣẹ́ ní tiẹ̀ ni. Irú ọmọ tí a bí ní January 19, 1982 ó wá ṣiṣẹ́ ni. Wọ́n gbọ́dọ̀ fi iṣẹ́ mọ̀ dáadáa, ó gbọ́dọ̀ mọ̀ ń paṣẹ dáadáa tó bá fẹ́ ní àlùyọ láyé. Kò gbọ́dọ̀ mọ̀ jẹ́ ọmọ tí yóò mọ̀ gbẹ́kẹ̀lé èèyàn nítorí pé irú wọn kì í tètè ráàánú gbà. Iṣẹ́ ọwọ́ rẹ̀ ni ó jẹ́ agún ojú ẹ̀ ni ó fi jẹun torí pé àwọn ilé wa ṣiṣẹ́ ni wọ́n wá ṣiṣẹ́ láyé ni wọ́n wá jẹ́fà. Wọ́n wá ṣe iṣẹ́ láyé ni. Ṣé rí pé ó yàtọ̀ síra wọn? Ó gbọ́dọ̀ ṣiṣẹ́ ni, bóyá kó ṣe business, bóyá kó fi ọ̀nà iṣẹ́ gidi mọ̀ ó ṣiṣẹ́. Kò gbọ́dọ̀ sí ọ̀lẹ. Kódà nínú research nígbà tí a sọ̀rọ̀ nípa òǹkà tí ẹni yìí gbé wálé ayé, a tún wá wo àwọn èèyàn míì tó jẹ́ pé Ọlọ́run rọ̀ lọ́rọ̀ dáadáa, a wá wo òǹkà wọn, a rí pé the same òǹkà ni. Kí wá ló ti jẹ́ tó jẹ́ pé òǹkà yìí ó ń júwe fún hardship, kí nǹkan le koko. Kí wá ló dé tí irú ẹni yìí fi wá ní owó lọ́wọ́ tó fi ń gbádùn ayé? Bẹ́ẹ̀ nínú research wa ni pé ẹni yìí jẹ́ ẹnìkan tó tẹpá mọ́ṣẹ́ ọwọ́ dáadáa. Tí kò bá tẹpá mọ́ṣẹ́ ọwọ́ rẹ̀, yóò tó sí bí èkúté inú ṣọ́ọ̀ṣì ni. Ẹ wá rí lórí ọ̀rọ̀ tí mò ń bá lọ yìí, mo tó máa ń sọ̀rọ̀ nípa orúkọ. Orúkọ ṣe pàtàkì. Orúkọ ṣe pàtàkì ká mọ orúkọ tá a sọmọ. A máa gbé ètò yẹn náà wá very soon. Bí a ṣe máa ṣe, a máa gbé ètò yẹn wá. Fún ẹni tó bá ní àǹfààní láti lè bá wa sọ pé tí ò bá dẹ̀ pẹ́ jù, kì í ṣe pé bóyá ẹ bímọ lénìí, ọjọ́ àkọ́kọ́, ọjọ́ ìkejì, ọjọ́ ìkẹta, ọjọ́ ìkẹrin, ọjọ́ karùn-ún, ọjọ́ ìkẹfà, ó wá di ọjọ́ kejì tẹ́ bá sọmọ lóko lẹ́sẹ̀ wá ń pè pé ẹ fẹ́ sọmọ lóko, ẹ bá ṣe nǹkan báyìí, ẹ bá ṣàdúrà sí tàbí kí irú ọkọ̀ ló dáa. Ìyẹn lè má bọ̀ sí mọ́. Nítorí pé bàbá ọmọ tó bímọ ó ti mú níjọ́ tó bá ti bá ọkùnrin bó obìnrin ni ó ti mú ọkọ̀ tí ó sọmọ. Tẹ́ bá ní àwọn èèyàn ládùúgbò láti bá yín wò ó tó jà fà tàbí wòlíì tàbí pásítọ̀ tàbí àwọn oníṣẹ̀ṣe, ẹ gbé orúkọ ọmọ yín lọ bá sorúkọ ẹ bá kádàrá ẹ̀ mú, ẹ wà kọsẹ̀jáyé ẹ̀. Àwọn tí a bá ní àǹfààní a máa mú ètò kan wá lórí ẹ̀ very soon tí a máa ṣe àlàyé bóyá ọjọ́ kìíní, ọjọ́ kejì, ọjọ́ kẹta tẹ́ bímọ, ó kọ ọmọ yín bóyá bí orúkọ oríṣi bíi 4 kan ẹ lè kọ́. Nítorí pé ìgbésí ayé tọ́mọ yìí gbé wá sílé ayé, nọ́mbà tó gbé wálé ayé, ó gbọ́dọ̀ mọ lápá ní orúkọ ẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ, ẹ rí àwọn ìràwọ̀ December 22 sí January 19 tá a pè ní Capricorn, ìràwọ̀ ilẹ̀ iyẹ̀pẹ̀ ilẹ̀ ẹlẹ́ẹ̀kẹta. Àwọn àìsàn kan yóò fẹ́ sábà máa dà wọ́n láàmú. Kí wá ní àìsàn náà tí ó máa ń sábà darú àwọn ẹ̀dá báyìí láàmú? Ó náà ni pé kí wọ́n mójútó àìsàn orúnkún, àìsàn ojúgun ríro, àìsàn ẹ̀yìn dídùn. Gbogbo ẹ̀dá ló ní àìsàn tiẹ̀. Gbogbo ẹ̀dá pátápátá ló ní àìsàn. Àìsàn orí fífọ́, àìsàn orúnkún dídùn, àìsàn ẹ̀yìn dídùn, akokoro kan mójútó dáadáa. Gbogbo ẹ̀dá pátá ló ní àìsàn tiwọn. Ẹlòmíràn fi sọ pé ní orí ò fọ́ mi rí, ẹ̀yìn ò dùn mí rí, ẹsẹ̀ ò dùn mí rí. Bẹ́ẹ̀ ni àwọn kan mọ̀ sọ pé ní orí fífọ́ ni àìsàn tàwọn o. Ẹlòmíràn ní ẹ̀yìn dídùn ni àìsàn tàwọn. Ẹlòmíràn ní àyà dídùn ni àìsàn tàwọn. Ẹlòmíì kàtá ni títí ẹ̀ o. Irú èmi ń sìn tí kàtá bá ti ń ṣe mí, mo sì ń treat kàtá lọ́wọ́. Tẹ́ bá gbọ́ ọ́nù voice mi dáadáa,
àìsàn tèmi nìyẹn bẹ́ẹ̀ sì ni ó wà nínú àkọsẹ̀jáyé ẹ̀dá báyìí fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ó wà ń bẹ́ẹ̀ nǹkan tọ́lọ́run ti kọ ní kádàrá olúkálùkù àtọ̀ọ̀tọ̀ ni ẹnìkan lè máa sọ fún mi pé kàtà tó máa ń sẹ̀yìn yìí kò sí mi rí kò sí orí nǹkan kan kò kàn mí tèmi mójútó tèmi nìyẹn kí wá ṣe pé kàtà gbogbo ìgbà náà o bí á láàrin oṣù bíi 3 sí 4 kàtà yìí náà ni tí kàtà bá ti dé báyìí mo tètè máa lọ treat gbogbo nǹkan tó yẹ kí n treat lára mi ni torí kàtà ó lè mú orí fọ́ wá ó lè mú ara ríro wá ó lè mú gbogbo ẹ̀ wá bẹ́ẹ̀ ni olúkálùkù ní àìsàn títí ẹ̀ olúkálùkù ní àìsàn títí ẹ̀ tó yẹ kó mójútó dáadáa àìsàn tó yẹ kó mójútó dáadáa òun náà ni àwọn tá a bí ní December 26 sí January 19 wọ́n gbọ́dọ̀ máa mójútó àìsàn ojúgun ríro ẹ̀yìn dídùn akokoro àyà dídùn ẹ rí àwọn ìyàwó wo ni àwọn ìràwọ̀ yìí lè fẹ́ àwọn ọmọ tá a bí ní December 26 sí January 19 tán jẹ́ Capricorn ìyàwó wo ni wọ́n lè fẹ́ irú aṣọ wo ni wọ́n lè máa wọ̀ kí ni àkọsẹ̀jáyé wọn lára àkọsẹ̀jáyé wọn ẹ jẹ́ kí n mú nǹkan bíi 2 wá kí ló yẹ kí wọ́n ṣọ́ra fún ní nǹkan jíjẹ tí kò bá kádàrá wọn mu ẹ ṣọ́ra láti máa jẹ dòdò ẹ lè jọ gẹ̀dẹ̀ sísè o dòdò tí wọ́n dín lórí iná ẹ ṣọ́ra láti máa jẹ ẹ ṣọ́ra gidigidi láti máa jẹ ẹ̀wà ẹ ṣọ́ra fẹ́wà jíjẹ jù ẹ̀wà jẹ jù ẹ rí àwọn nǹkan míì tó kù irú ìyàwó wọn náà lè fẹ́ irú aṣọ wọn lè máa wọ̀ ẹ máa bá pàdé nínú ìwé wa àṣírí ìràwọ̀ ẹ̀dá tí a ṣe láti bí last 3 years láti ṣe tó sì wà ní ọjà tí àwọn èèyàn ń rà PDF ni a ṣe PDF just PDF ò la ṣe a print ẹ̀ síta ẹ̀yin tẹ́ bá wà rà á tó bá wù yẹn lè print ẹ̀ tó bá dẹ̀ wù yẹn lè máa wò lórí fóònù a lè order fún ìwé ní orí WhatsApp wa that's WhatsApp number tó ń display ojú screen 09053332747 a máa dá yín lò níbẹ̀ ìwé yìí kò ṣe nǹkan tó gani lára 5,000 naira péré láta 5,000 naira nínú ìwé yẹn tó máa bá àwọn nǹkan mi yàtọ̀ sí àwọn nǹkan tá a kọ ní síbẹ̀ gẹ́gẹ́ bí báwo la ṣe máa fi dice láti máa fi ṣe àyẹ̀wò ara wa báwo la ṣe máa lo dice nọ́mbà dice tó mú jáde kí ni nǹkan tó ń sọ nípa wa bá a ṣe máa lo dice tá a máa dàníyàn tá a máa ṣe àdúrà sí kí ni nǹkan tí dice kí ni nǹkan tó ń sọ nípa wa a máa bá ní ibẹ̀ ní ọlọ́kan òjọ̀kan ọ̀rọ̀ wa kò wá jù báyìí lọ náà ní òní gẹ́gẹ́ sí orúkọ mi náà ni Dr. Mutio láti wòye tí ayé mọ̀ sí ewé ń jẹ́ tó bá tún wá dìgbà míì á tún mọ̀ mọ́ ọ̀rọ̀ mi wá tó tún yàtọ̀ sí eléyìí ẹ má gbàgbé lẹ́ẹ̀kan sí láti subscribe sí ètò yìí kí eléyìí kó máa fún gbogbo wa ní àǹfààní lórí àwọn nǹkan míì tí a ti sọ àtèyí tí a ti sọ ọ̀rọ̀ mi kò wá jù báyìí lọ náà ní òní tó bá dìgbà míì á tún máa mú ètò míì yàtọ̀ sí eléyìí wá tọ̀